Hello, kind advice. Ọmọ ìyá mi kí ló dé tó ń tẹ̀ lọ́rọ̀ Yorùbá tó sọ pé ìṣẹbọ níṣẹ́ oògùn bá ti wáyé páàrí láàrin. Ó dáa jẹ́ kí n bi ẹ́ ná. Àwọn tó ń ya wèrè nínú ayé, ṣáwọn náà ti sọ fẹ́lẹ́dà pé wèrè làwọn fẹ́ yà láyé ni. Ṣé o mọ̀ pé Yorùbá náà ló tún sọ pé àràgbé láyé? Àràgbé láyé yẹn gan-an lèmi fẹ́ kó o dì mú o. Torí pé ibi tó o fẹ́ dé nínú ayé, ọwọ́ rẹ gan ló wà o. Ó ṣetán Yorùbá náà ló kúkú sọ fún ẹ pé àtẹ́lẹwọ́ ẹni kì í tán ní jẹ. Wò ó èèyàn mi, ọ̀kan àti méjì tí wọ́n lè jẹ́ mẹ́ta o. Kò pọn dandan kí tìrẹ náà jẹ́ mẹ́ta, tìrẹ lè jẹ́ 12, ó sì lè jọ́kànlélógún. Ìwọ ṣáà ti rí i dájú pé ọ̀nà tó bófin mu ló gbé ìgbà. Ṣé o rántí pé ohun tó wù wọ́n ni wọ́n ń jẹ lásìkò tó wù wọ́n, àmọ́ ohun tí wọ́n rí ni wọ́n ń jẹ. Wọ́n sì ń sọ fún ọ pé làánú Olúwa kì í ṣú. Ó yẹ kí wọ́n sún ọ síwájú àmọ́ wọ́n ń wàásù fún ọ. Kò sẹ́ni máa bá ẹgbẹ́rù rẹ o, ìwọ ni kó o bẹ̀rẹ̀ gbé. Torí pogun láyé. Dókítà Olusola Imisiohun lórúkọ mi.